120 orí èèyàn nílùú Ìlọrin èèyàn kan ta ó ń ta lẹ́yọ kọ̀ọ̀kan orí ọmọ ènìyàn ó wá pákéjì 120 orí èèyàn òun àti pọ́pọ̀ ṣẹlẹ̀ lọ́rin ní kí ló ń ṣe náà yé parọ́ fáwọn èèyàn náà ṣáà wà lọ́gbọ̀n mùsùlùmí wòrán 120 orí ọmọ ènìyàn rí orí èèyàn rí lẹ́lẹ́yìí. Nǹkan á máa ṣẹlẹ̀ nígbà bíi tó bá ṣẹlẹ̀ ẹ wá wò pé kí ló dé tó fi ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tásìkò lọ́wọ́ ọba yìí ti tò láti ṣe nǹkan àsìkò tí tò ní èèyàn lè máa ṣe nǹkan gbà mí tipẹ́tipẹ́ tásìkò lọ́wọ́ bàbá tó kó yá jáwọ́ ń bẹ̀ ó yá ayíyàn padà àsìkò kan làwa nù gbẹ́ táàrùn pápá lọ táà ń ṣe tó ń bí Ọlọ́run nú lójú méjèèjì táàdẹ̀ wo pé nǹkan kan máa ṣẹlẹ̀ àárín kí ẹ̀ táà kọ gbogbo tó wá máa ṣẹlẹ̀ nígbà yìí àwájú pẹ́ fọlọ́pọ̀lọ́ ọba wa ń dà wá alhamdulillahi rabbil alamin Ọlọ́run yọ wá kó nu ẹni òfò ó yọ wá kó nu ọmọ èpè táwọn èèyàn ṣépèlè adúpẹ́ fọlọ́run torí pé tàbá ń dábàá lálẹ́ ládùúgbò gbà yẹn nǹkan rẹ̀ làwọn máa ń rò pa ń ṣe táàdẹ̀ mọ̀ orí ibú là ń ṣe ṣùgbọ́n náà ọba wa ń là wá ó là wá àwa dúpẹ́ fọlọ́run kí n tó máa di pé bí àwọn ń lọ bàbá wọ́n bá lọ́rin mo kọ́kọ́ mo fẹ́ kí bàbá wọ́n bá lù lọ́rin ṣéwù wallahu yasimuka minan nas la takafu darakan wala taksha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim Ọlọ́run afagbára wọlọ́run afogo wọlọ́run bẹ́ẹ̀ Ọlọ́run agbára wọlọ́run àfibẹ̀ wọlọ́run ògo wọlọ́run àfibẹ̀ wọlọ́run jẹ́ kí bàbá wa ọba ìlú Ìlọrin jọ ń pẹ́ fún wa àdàgbàyọwọ́kọ́wọ́ Ọlọ́run jọ̀ọ́ má fi ṣàdánwò fún bàbá àdàgbàyọwọ́kọ́wọ́ Ọlọ́run jọ̀ọ́ má fi ṣàdánwò fún wọn Ọlọ́run jọ̀ọ́ iṣan ara omi ara Ọlọ́run jọ̀ọ́ má fi jẹ bàbá wa ọba ìlú Ìlọrin Ọlọ́run jọ̀ọ́ má fi dì wọ́n mọ́lẹ̀ Ọlọ́run jọ̀ọ́ wá pẹ́ fún wa jọ kó wa jẹ̀pẹ́ kọ́ wá pẹ́ fún wa nínú ọlá tọ́lọ́wọ́n bá ṣe fún wọn nínú ọlá ńlá wọn Ọlọ́run ìwọ Ọlọ́run lọ́ba tó ń fi ní ìjọba ìwọ ló gbé wọn síbẹ̀ àtẹni kùn yóò bá ya àtẹni tẹ́ǹkùn ẹ̀yin ọmọ Yorùbá ni o kíní kan ni o yóò bá ya àwọn àrọ́mọdọ́mọ bàbá wọ bá ìlú Ìlọrin la máa jẹ lọ tọ́wọ́n àwọn náà máa jẹ àwòkáríyá àwọn náà máa jẹ bẹ́fẹ́ àwọn náà máa jẹ bẹ́ẹ̀kọ́ àwọn náà máa jẹ lọ ọlá àti tóbi Ọlọ́run fi nǹkan lọ́lẹ̀ ẹ̀yin òpinnu kan bínú ṣé wọ́n fẹ́ yẹn lẹ́bọ́ bẹ́ẹ̀ ká máa ṣe ìṣẹ̀ṣẹ̀ nínú ìlú ẹ̀sìn ni àbúrò yìí dàrú ni tó Ọlọ́run nípa àbáwọ́ bá lọ́rin fún wa báyìí àwa bá wọn dúpẹ́ ṣẹ́rí nígbà míì máa ń wà téèyàn bá fi èèyàn joyè wọ́n ń fi èèyàn joyè láti fi jẹ́ kí onítọ̀hún yẹn láti fi tún onítọ̀hún ṣe lókè o ẹ̀jẹ̀ ọ̀dọ́ bí ó wà lára èèyàn wọ́n wá wò pé òkè ẹ̀jẹ̀ àgbésípò ipò àgbàlagbà ẹ̀jẹ̀ ọ̀dọ́ tó wá wà lára onítọ̀hún yẹn àwa máa wá jùlẹ̀ wá máa ti bá ìwọ odidi onítọ̀hún máa wà èmi tí mo tó báyìí èmi tó ń gbé sí ipò báyìí ṣùgbọ́n tó bá jẹ́ pé wọ́n gbé irú onítọ̀hún sí ipò ó yìí lè máa wo pé kí ló kàn mí pẹ̀lú gbogbo rọ́mọ́rọ́mọ́ dẹ́yìn ẹ ló mú ọ̀rẹ́ program mo wà lórí program ó lè máa ní kí ló kàn pẹ̀lú gbogbo wọn láti gbogbo yín ṣe kí ni tèmi àti ẹ fi mílẹ̀ jáde ó yìí lè máa rọ́ọ̀dù gbogbo ọjọ́ bá ń ṣe àwa bá àwọn ọba ìlú Ìlọrin dúpẹ́ fọlọ́ bàbá ọba ìlú Ìlọrin wọ́n wá fi ṣé ìwà Sulaiman Farouk bàbá mufti ẹ bá mi ẹ ṣe òkò wọ́n wá fún wọn ní oyè tó ní agbára oyè tó jẹ́ pé onítọ̀hún yẹn gbọ́dọ̀ kọ́kọ́ bismillah ẹni tó bá gbé sírù òpò yẹn ó gbọ́dọ̀ kọ́kọ́ humble onítọ̀hún gbọ́dọ̀ humble ààrẹ kò gbọ́dọ̀ tó ní gbéraga ó gbọ́dọ̀ jẹ́ ní tẹ́ pé tó bá pèsè àkíyèsí tó gbọ́dọ̀ gbà ó gbọ́dọ̀ jẹ́ tó ní year of listening
jẹ́ pé tí wọ́n bá sọ̀rọ̀ tó máa wò pé tòótọ́ ni ìwọ náà sọ tiẹ̀ ìwọ náà sọ tiẹ̀ ìwọ náà sọ tiẹ̀ irú oyè yẹn náà wá fún Sheikh wa Sulaiman Farouk bàbá wọn ní Kíjìpá àfa wa Sulaiman Farouk wọ́n wá jẹ́wọ́ pé oyè yìí àwọn tó gbà ní Ọlọ́run bá ló fi níjọba òun dẹ̀ ló fún yàn lóye wọ́n jẹ́wọ́ bẹ́ẹ̀ wọ́n mú ìfẹ́ títí wọn wọ́n tẹ̀ mọ́lẹ̀ ìfẹ́ inú tí wọ́n tẹ̀ mọ́lẹ̀ ọ̀rọ̀ ojú màálù mẹ́rin ojú ọ̀rọ̀ ẹ̀kẹ́yìn sọ́lọ́run tẹ́ bá wáyé tẹ́ bá láyé tó ẹ kọjú sọ́lọ́run téèyàn ò bá jéèyàn kò lè jéèyàn ọ̀rọ̀ yẹn kò ń sọ̀rọ̀ ọ̀sìn o kò kí ń ṣe ọ̀rọ̀ ìsìn ta ló lè rántí yí ẹ̀ tó ní Sheikh wa Sulaiman Farouk ti sọ̀rọ̀ yẹn ìwọ tó bá lè rántí táìpù ẹ̀ síbẹ̀ ká mọ iye kò táìpù yí ọdún láti sọ̀rọ̀ yẹn sẹ́yìn sọ táìpù ẹ̀ ọ̀rọ̀ yẹn tí Sheikh wa Sulaiman Farouk sọ kò kí ń ṣe ọ̀rọ̀ oṣù kan kò ń sọ̀rọ̀ ọdún kan kò ń sọ̀rọ̀ ọdún méjì kò kí ń sọ̀rọ̀ ọdún mẹ́ta kò kí ń sọ̀rọ̀ ọdún mẹ́rin kò kí ń sọ̀rọ̀ ọdún márùn kò kí ń sọ̀rọ̀ ọdún mẹ́fà kò ń sọ̀rọ̀ ọdún méje kò ń sọ̀rọ̀ ọdún mẹ́jọ kò ń sọ̀rọ̀ ọdún mẹ́sàn-án kò ń sọ̀rọ̀ ọdún mẹ́wàá ọ̀rọ̀ ọdún wo ni. Almost 23 years lọ́rọ̀ yẹn wàláì almost 23 years ago almost not sọ̀rọ̀ yẹn ó ti pẹ́ not sọ̀rọ̀ náà kò sọ èèyàn kọ́kọ́ 2019 kìíní ọ̀rọ̀ tó ti sọ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ wọ́n ti sọ̀rọ̀ yẹn ti pẹ́ gbogbo ẹ̀yin àfa àtẹwà ń bọ̀ ta nísìn ni onísìn ṣé ẹ lẹ gbọ́ nígbà yẹn tó fi tó ní Jaqmal ṣọ́ lọ gbọ́ nígbà yẹn ẹ má ṣàbòsí tó lè ṣe pé irọ́ ló pa Saheed Shittu lára àwọn tó tákù wa jẹ́ ń gbé jáde fún ẹ nígbà náà wá gbọ́ lára àwọn tó tákù wa rí ẹni tó bá mọ tàbí ọkùnrin yìí lára àwọn tó tákù wa gbà yẹn nìyẹn o ní ìgbà yẹn tó ń tákù wa lórí ọ̀rọ̀ yìí tá à ń bá wọn fà pé jálàbí ò sínú Islam níbo lẹ́yìn oníwọ̀nrọ̀wọ̀nrọ̀ tẹ́ pariwo sí níbo lẹ́wà iṣẹ́ màá wílé iṣẹ́ màá wílé ẹja gbọ́ dábàá ìlú fẹ́ wí mọ́ ń bọ̀. lọ́pọ̀ ọdún ọlọ́wọ́n ọba gbojúmọ́ ọ̀hún sọ̀rọ̀ yẹn àṣẹ alimudiru alimarikasu àṣẹ alimudiru alimarikasu ìbọlọ́láyé rẹ̀ òsì ní ń bọ́ kí ṣe wá sí nọ́mà sọ̀rọ̀ fáyé play tó bá fẹ́ play jẹ́ káyọ́ mọ̀ ẹ̀yìn wọn sọ̀rọ̀ àlá wọ́n ṣe jálàbí wọ́n ṣe kíní kan àwọn bàbá rẹ̀ ló kó jálàbí dé àwọn bàbá rẹ̀ ni wọ́n ṣe àwọn ẹbí wọ́n ṣe àgbà àwọn bàbá rẹ̀ ni wọ́n tún ṣe jálàbí fún wọn àtúnṣe jálàbí fún àwọn tí tún bọ̀ nù dídé yín àwa náà láṣẹ fún wọn ọ̀rọ̀ ayé nǹkan wò á sì sẹ́gun náà lọ́wọ́ dàrú mọ́ lọ́wọ́ ẹ̀kọ́ ní tọ́ bá kọ báwọn tí wọ́n kọ́ skáànì tí wọ́n máa ń yà tí wọ́n ṣe lè yà ní tí èsèsẹ́ wọn làwa náà kẹ́kọ̀ọ́ nípa káyé nǹkan wò ìsáàbì ń bẹ lọ́tọ̀ téèyàn máa fi wò téèyàn ó wo ìrìn àjò ọmọnìyàn pé bó ti rí rè àǹtí rọ́múlì ń bẹ lọ́tọ̀ yìí tọ́ ọba fẹ́ kọ́ àbọ̀ fẹ́ mọ̀ ní kọ́ wá ọ̀kọ́ ọ̀mọ́ oní ọ̀dà tọ́ bá dé pé ìrẹ́ bá gbé ọmọ náà ní téèyàn bá kọ́ téèyàn bá mọ̀ lẹ́yọ́ agbé àtọ̀rọ̀ síra pé mo ti débẹ̀ mo ti mọ̀ o ó ṣe ríre òkè wa wàhálà tó ń bá kí ọlọ́run dákun gbogbo apáta ọlọ́mọdé àfọwà Allahumma salli ala sayyidina Muhammad al-Fatih lima ughliqa wal khatimi lima sabaqa nasi. ṣó mọ ọkùnrin yìí rí ara àwọn tájọ bẹ̀rẹ̀ ariwo rẹ̀ tájọ ń pariwo pé a nígbà àlùbáríkàsà ara àwọn tájọ kọ́kọ́ bẹ̀rẹ̀ ariwo délé tá à ń bájà pé kò sí jálàbí nínú Islam mọ̀nbà ara àwọn tá à ń pariwo lé lórí rẹ̀ ara wọn rẹ̀ wọ́n pọ̀ kó nígbà tá a pariwo gbà yẹn tó ń dìfẹ́ǹdì pé òmò tó ń sọ ni ìsọkúsọ ló ń sọ òmò tó ń wí mo lè pariwo pé n tàfà wa Sheikh Sulaiman Farouk wí kò
dáa kò dáa ẹ jẹ́ kó yí padà ọmọ àlè ni ẹ kò bàbá ẹ kíní kan ọmọ bàbá onípọ̀ mọ́ ọmọ yẹn lẹ́jà dídín mi torí ẹ mi ò relent pé mi ò ní sọ mọ́ but nígbà tí mo ti rí ìdánilójú pé ṣé Sulaiman Faruq wọ́n ti gbìyànjú láti máa yí padà ní ìgbà tá a pariwo kó tó di ọ̀rọ̀ Salafi 1990 mo ti rí báwọn àfáà yìí ṣetán àti máa yí ọ̀rọ̀ ẹnu wọn padà mo wá pariwo pé ẹ̀yin àfáà yìí Salafi 1990 ò ti ṣẹlẹ̀ o mo ní iṣẹ́ ti wá kàn yín báyìí èmi ti báṣẹ́ tèmi dé lẹ́bù tí ẹ pé ó ti lápẹ̀rẹ̀ ẹ̀yin ẹ parí iṣẹ́ tó kù ẹ máa wá fi sùúrù ṣàlàyé fún wọn báyìí torí pé iṣẹ́ tèmi ṣe mo dàbí búdòsà ni mo búdòsà gbogbo irọ́ jáde mo fa gbogbo irọ́ jáde mo clear gbogbo irọ́ kúrò lójú ọ̀nà fún yín ẹ̀yin àpò onísúná bó ṣe rí gangan nìyẹn o tó bá rúbẹ lójú pé kò rí bẹ́ẹ̀ mú títí ẹ wá kò sí pé irọ́ bó ṣe rí rè mo búdòsì gbogbo irọ́ tó ń pa táwọn àpò oníjàlábí ń pa mo búdòsì gbogbo ẹ̀ kúrò lọ́nà fún yín pé irọ́ ni ẹ má bẹ̀rù àṣàsí wọn ọ̀nà rẹ̀ irọ́ ni tó bá kàpùrì sí ìwọ̀n lè sàfí ẹ kúrò ẹ̀yìn irọ́ ni ọ̀nà abára kankan dáùtù ẹ̀ sí pé irọ́ ni mò ń padà nígbà táwa bá ṣẹ́ débẹ̀ yìí pé ẹ̀yin àbá ó yá ẹ̀yin máa fọ́n súnà sílẹ̀ ẹ jẹ́ kí mi sún mẹ́yìn fún yín ká máa gbọ́ wá sí àwọn afọ́ onísúnà ká máa gbọ́ wá sí lóko ká máa gbọ́ ìgbà yẹn ni tí a ti parí iṣẹ́ èmi ti gbìyànjú iṣẹ́ tèmi fún yín mo ti lé páàsì sí pé ẹ máa gbé bọ́ọ̀lù lọ ẹ wá mú bọ́ọ̀lù ẹ wá ń gbà pẹ́nálítì ẹ ń gbà pẹ́nálítì lọ sí tóyì ẹ ń gbà pẹ́nálítì kò sí kípa lójú post ẹ tún gbàdá ó wá di pé àwọn àfa tó jó ní súnú àgbà ẹ ń bàdá wọn ẹ ń ṣe kíní ẹ ń ṣe wọn pẹ̀lú wọn mo ní àwọn àfa yìí mo tún wá ń ṣe program pé àwọn àfa yìí ti ṣe fún àti gbọ́n tẹ fẹ́ wí ẹ má bu wọn fẹ́ wàláì tàláì súnmọ́ bí láì lẹ́sìn láwà púpọ̀ nú àwọn àgbà àfa yìí ni mo bá sọ̀rọ̀ púpọ̀ nú wọn ni mo bá sọ̀rọ̀ wọ́n dà sọ mi pé ṣé mo rí pé àwọn sọ gbogbo àkọ́tà wọn sọ náà díẹ̀díẹ̀ àwọn àmà yí padà mo dẹ̀ ló ti tọ́ ẹ bá wa yí padà tá àbáṣà àti ẹ̀tí gbọ́ mi mọ̀ ìyókù ọlọ́run á tún owó wa ṣe papọ̀ gbogbo alẹ́ rẹ̀ lẹ́sẹ̀ kí ni èrè tí fẹ́ jẹ nínú pé kí n máa lálàṣe wọn kí ni èrè tí fẹ́ jẹ nínú kí n máa bú wọn ohun tí mo ní lọ́wọ́ wọn ni pé kó change tó ń sọ kó bọ́ sórí ìtọ́lọ́run sọ pé àlọ́ mi sọ pé àwọn máa dẹrú wọn a máa dọmọ kéwu wọn tàbá gbọ́ pọ́ńpọ́ mi kan a máa bá lọ clear road a máa sáré kẹ̀lẹ́ wọlé àfáwà ló ń bọ̀ yẹn o torí pé iyì Islam náà jẹ́ fún wa ìdùnnú kagbọ́ pàfà wa kan ṣé Sulaiman Faruq ń bọ̀ mí kan pé àwọn ọlọ́fẹ́ wá ṣe wá sí níbi kan o kí ló kọ́ sí mi kí wá ní àmì ìlọsí tó ní ṣe wá sí kí ló fẹ́ mú mi pé mi ò ní lọ bẹ̀ pé àfáwà gbà ṣé kò Sulaiman Faruq fẹ́ lọ ṣe wá sí níbi kan kí ló kọ́ sí mi láti gbàṣọ wò pé wọ́n ní ṣé Sulaiman Faruq fẹ́ ṣe wá sí bẹ́ẹ̀ pé ìyàwó ọmọ ìyá gbogbo ẹ̀jẹ̀ kan ló gbé wá sí torí pé àmọ́ pé ká máa gbọ́ ń bẹ̀ nǹkan ọ̀dùnnú la máa gbọ́ ń bẹ̀ kí ló fẹ́ kọ́ sí mi tí mi ní lọ bẹ̀ ìdùnnú náà jẹ́ fún wa ṣùgbọ́n tí a bá ní a fẹ́ lọ bẹ̀ tá à ní gbọ́pọ́ lọ́wọ́ sọ pé ànábì sọ pé báwo la ṣe máa lọ bẹ̀ á ní lọ ìdùnnú làwọn àfáà yìí jẹ́ fún wa mo wá ń sọ fún àwọn ẹ̀yin tẹ́ ẹ̀ ṣe fún wọn pé ẹ ní sùúrù ẹ fi sùúrù bá wọn sọ wọ́n ṣe tán àti change ìtàn sọ́sẹ́ ariwo yìí ò lè mú wọn kò possible tọ́ bá kéèyàn pariwo lé wọn lórí ẹ̀yin pa ìdájà ariwo tí mo pa ni wọ́n lọ wọ́n gbogbo ẹ̀yin náà pariwo sí ìtẹ́ ìpariwo mò ń gbọ́ kan tí kan sọ pé ariwo táwọn pariwo jẹ́ ká bá Sulaiman Faruq change mo ní ìwọ òponu ẹni tí ò ń gbọ́ tó ń wí tó ti ẹ̀ mọ̀ pọ́ ẹ̀ sísì tó mọ̀ pọ́ ẹ̀ sísì táwọn Sulaiman Faruq mọ̀ pọ́ ẹ̀ sísì ariwo ẹ̀ ò mú fún àfáà ẹ̀ and it kò mú fún àfáà ẹ̀ and it torí kò ní gbọ́ kò kí ń gbọ́ ó kàn pariwo tiẹ̀ ń gbó bí ajá ni ariwo ẹ̀ ò mú fún àfáà ẹ̀ and it ni mo sọ fún ẹ̀ o kí ló ṣe ìwọ olórí ẹ ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ tí yín wò kò wá sọ pé ọ̀rọ̀ tí wọ́n ló change àfàlà bíbù lágbàjì àfàlà bíbù change títí wọn ọ̀rọ̀ ìdáfàlà bíbù sọ pé Saheed Shittu ó kún ọ̀rọ̀ títí Saheed Shittu ló jẹ́ káwọn yìí dáwọn sọ padà wọ́n fẹ́ change fúnra wọn ni ìwọ lè change irú àwọn ènìyàn ariwo olóbẹ́ pa wàá kọ́ máa pariwo àwọn gbógi ajá lásán ni wọ́n ní change wọ́n máa wọ pé kí ni ọbẹ̀ mú mi orí ẹ̀ já lónìí àbó mọ́ tó sọ wọ́n ní kẹ́ lónìí kí pariwo ju bẹ́ẹ̀ lọ́wọ́ ẹgbẹ́ kí ló ń sọ but àpọ́nlé tí wọ́n bá ń fún wọn respect tí wọ́n bá ń fún wọn wọ́n máa ń wò pé ọmọkùnrin yìí ó dẹ̀ pọ́n wálé o
bí òtórí tọlọ́run á torí àpọ́nlé tó ń fóun kò ní jẹ́ kó lè ṣe ẹlòmíì lọ́nà mọ́ ọ̀dẹ̀ ní ń dá wí fún yín nìyẹn tá à ń gbàgbọ́ fún yín pé a lè bá wọn pípò yìí ṣe ẹ̀ ń dá a lè bá wọn ṣe a lè bá wọn ṣe ẹ̀ lè bá wọn ṣe báwo lè fẹ́ pé wọ́n ṣàkíyèsí wọ́n máa fi change wọ́n á farabalẹ̀ wọ́n á fi sùúrù bá wọn sọ̀rọ̀ wọ́n á máa bá wọn sọ̀rọ̀ díẹ̀díẹ̀ wọ́n á máa fi máa change bí wọn ò torí tọlọ́run fẹ́ wọ́n á torí àpọ́nlé tó ń ṣe fáwọn torí àpọ́nlé tiẹ̀ tó ń ṣe fún wọn yẹn kò ní jẹ́ kó lè sọ ẹlòmíì nù ọ̀dẹ̀ yẹn ẹ̀gbọ́n ẹni olú wisdom yìí ṣe bá ọlọ́run sọ̀rọ̀ gbogbo àwọn ànábì ẹ̀ àtẹ iná wò hukiman wà ìlìmọ̀ ọlọ́run àkọ́kọ́ fún wọn ní wisdom kó tó fi ìmọ̀ gbáǹdì ọ̀fọ̀ ẹ̀yìn yìí kọ́ ní ìmọ̀ ní ẹ̀ ní wisdom káàbà ní gbogbo kéwúlẹ̀ nílé káàkiri eré pẹ́kẹ́ balẹ̀ márìbá àrífàtì àríkàsọ̀rọ̀ yìí àrídọ̀mọ̀wù àhíwú ìyẹn nìkan lẹ́sàrẹ̀ gbogbo àwọn ànábì ọlọ́run pátá hukiman ọlọ́run máa ṣe wá fi ìlìmọ̀ gbáǹdì wisdom ọlọ́run máa wọ́n fún wọn bí wọ́n ṣe ń cooperate pẹ̀lú life. So nígbà tí mo pariwo yẹn kí lẹ́lẹ́yìn tó ń bú mi oníwèrè ó ní ẹwọ ẹrùn gbọ́n wèrè èmi ló bá rí ó ní ẹwọ ẹrùn gbọ́n wèrè ẹwọ bọ̀bọ̀ ìwọ ń bú mi bọ̀bọ̀ yìí ló ń bú mi ó ní ẹwọ ẹrùn gbọ́n wèrè tèmi náà bá bú ẹ pé àwòbàdàn bí ẹni wọ̀yọ̀ kọ bàbá wọ̀ bú mi sì pé irùngbọ̀n tèmi sì ṣé irùngbọ̀n tèmi kí irùngbọ̀n mi ṣe fún ẹ irùngbọ̀n mi ò ṣe kọ́kọ́ fún ẹ o irùngbọ̀n mi ò ṣe irùngbọ̀n mi ò fẹ́ fi dá ìsì o wá bú mi pé o bú mi kí mi náà wá bú ẹ pé àwòbàdàn bí ẹni wọ̀yọ̀ máa ní ẹ̀hún fẹ́ da ọlọ́run ṣé da ọlọ́run ní irùngbọ̀n tèmi náà ṣé mi ni mo change ẹ̀sìn kọ́lọ̀ báyìí ìwọ ló bú mi sì àbí kí ni mo ṣe fún ẹ tó ṣe pé ẹwọ orúgbọ wèrè kí ni mo ṣe tí mo fi jẹ wèrè kí ni mo ṣe tí mo fi jẹ wèrè kí ni mo ní èmi ni wọ́n pè ní wèrè ìwọ kọ́ àwòbàdàn bí ẹni wọ̀yọ̀ ó bú ṣèbọ́n ló dárúgbọ tèmi náà bẹ́ẹ̀ jẹ́ kí n ní orúgbọ white ìwọ náà àwòbàdàn bí ẹni wọ̀yọ̀ ọlọ́run yẹn àjọ búra wa yìí ọlọ́run ní mọ́ni àmì làṣẹ yí àtàlì fàlàyé ti sá ilá mísílà ẹnikẹ́ni tó bá ṣàbùkọ tábà máa sọ lẹ́sàn irú ẹ̀ gẹ́lẹ́ la máa fi sọ lẹ́sàn ìwọ pè mí ní ẹwọ orúgbọ wèrè ìwọ náà àwòbàdàn bí ẹni wọ̀yọ̀ àwòbàdàn bí ẹni wọ̀yọ̀ ó dùn ẹ̀ ìpéyù wọ́n bó tiẹ̀ ló máa dùn ẹ́ jù ẹ bá mi kọ́ tiẹ̀ ẹ wá wo bàbá bí ẹni wọ̀yọ̀ má bẹ gẹ́tà wọ́ ẹgbẹ́ má bí ẹ pa má pa ariwo máa ń dùn ọ́ mo pé mi ò tọ́jú ẹ mi ò bú ẹ mo ń lọ mi jẹ́jẹ́ ni òun ló kọ́ ó kọ́ ẹwọ wèrè ẹwọ tó kọ́ yẹ bẹ screenshot ẹgbẹ́ wèrè ó ní ẹwọ olùgbọ́ wèrè n tó kọ́ ni jẹ́mbẹ́ tọ́jú ẹ̀ síbi ó ní ẹwọ olùgbọ́ wèrè báwo ni jẹ́ wèrè tó ṣe tó kó mọ̀ sí pé ẹ má ṣe bọ̀ ẹ má jogun ọ̀rọ̀ tó kọ́ rí bẹ́ẹ̀ gbogbo yẹn rí tó kọ́ wèrè ara ẹni ìwọ ló kọ́ ẹwọ ó ní ẹwọ irùngbọ̀n wèrè ẹwọ àrí èmi náà lè gbóhùn náà ṣé mo jẹ̀bi bá ní àṣà ẹni tuntun pàpọ̀ ẹ̀kọ́ ṣe bẹ́ẹ̀ náà máa fún lẹ́sìn para bó ṣe dá nìyẹn ọlọ́run mọ́lẹ̀ àmìlà sẹ́yí àtàrí ẹnikẹ́ni tó bá ṣàbúrú kan tó bá ṣe tí ó dà kan tábà máa sọ lẹ́sàn ilá mísílà irú ẹ̀ kẹ́lẹ́ tábà sọ lẹ́sàn èmi náà sọ lẹ́sàn tó fi tiẹ̀ àwọn ọmọdé bí adéwọ̀yọ́ mi ní búlọ́ọ̀kì ẹ o kó máa dùn ẹ kó dùn ẹ àwọn ọmọdé bí adéwọ̀yọ́ máa bẹ gbé fọ́tò ẹ máa wọlé máa bẹ gbé fọ́tò ẹ máa gbé síbi tí mo ti bú ẹ so àwọn afáwa Sheikh Sulaiman Faruq yìí inú wa wá dùn látàrí àná ìkànnì àwọn èèyàn mi yẹn ó yọ lọ́hùn Kabiru àjọ máa ń ṣiṣẹ́ ilẹ̀ yẹn ó yẹ kí n ṣe fídíò yìí látàárọ̀ bọ̀ mo wà ní police station mo wà tí mo ń sọ́ọ̀tì àwọn èèyàn kọ́ta fún lówó kó bá wa kó kọ́ wa tó gbó wa sábọ̀ tí mo wá kó àwọn èèyàn ẹ̀ ìyẹn ni mo yanjú lọ́wọ́ owó yẹn dẹ́pọ̀ ok ó yẹ kí n ṣe program látàárọ̀ bá èèyàn mi Kabiru yìí wá ń sọ mi pé ṣé àkọsáyé nìyí àjọ máa ń ṣe èmi onítọ̀hún yẹn àjọ máa ń ṣe bísíǹsì ilẹ̀ ni ó ní sójú pàfọ́ mi ti yí padà àtòrú àná àti òru mọ́jú èyí ṣá ló ti sẹ́ni fídíò yẹn sí mi nígbà tí mo rí fídíò yẹn ní ìdájí kùtùkùtù háì ẹsẹ̀kẹsẹ̀ bí mo ṣe ń rí tí mo kọ́ tiẹ̀ jáde ni mo post yẹ mo wá fílẹ̀ kó máa play lọ tí ò bá yẹ pé èèyàn kan pè mí sórí fóònù mi yẹn ní àárọ̀ yìí ni mo fẹ́ fílẹ̀ fún wákàtí mẹ́jọ ni but èèyàn kan ló pè mí ó yẹ kí n ṣe lọ́ọ̀kì kẹ́nìbọ̀dì má lè pè mí sórí ẹ̀ but èèyàn kan má pè mí sórí ẹ̀ mọ́ gbogbo n tó fà tó fi kọ́ọ̀tì mi wákàtí mẹ́jọ mẹ́rin filẹ̀ kó máa play lọ tó níbi tí inú mi dùn dé lórí tí Sheikh wa Sulaiman Faruq ṣe láti lè sọ́nù kọ́lẹ́jì wọn láti bọ́ síta
bàbá wọn bá lọrin abáyín tó pẹ́ fọlọ́run pé oríire ni lọrin ṣe lójú yín kó dídí àgbà àfáà wá bọ́ tàbá yìí kó wá sọ nǹkan ti pẹ́ kó ọ̀rọ̀ yẹn wá kún tó dá wàhálà alẹ̀ sínú ẹ̀mí àwọn èèyàn kan kò ń ṣe ọ̀rọ̀ yẹn lọ́jọ́ pọ́pọ́ wèrè yẹn lọ pààyàn o tí wọ́n bá ṣe bọ́ọ̀lọ̀ yẹn ni o kàn gbẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ni o but ọ̀rọ̀ yẹn dá wàhálà alẹ̀ láàrin tiwa lè mímí ni o ọmọ tó lọ pààyàn nílọrin torí mo gbẹ́ táwọn kan pariwo mo rí onírọ̀ kan bí ìfẹ́ dárúkọ ẹ̀ ó bọ́ síta ó ní ìwé lẹ́yìn òṣèlè ńlọrin rí mo ní gbẹ́nu ẹ̀ dákẹ́ kí ni òṣèlè ńlọrin rí ó ti ń ṣẹlẹ̀ ńlọrin ti pẹ́ jẹ́ fi kọ́ mọ̀ ẹ̀ bá fún ẹlẹ́yọ̀ kan sí wàá shock wàá yíyá mi sí pàǹtì ẹ̀ wàá ṣe kí ni you gonna shit your point wò lọ orí èèyàn 120 orí ọmọ ènìyàn ó ti bọ́ rí 120 orí èèyàn nílùú Ìlọrin èèyàn kan ó ń tà lẹ́yọ kọ̀ọ̀kan orí ọmọ ènìyàn ó wá pákéjì 120 orí èèyàn ó dà sí pé kò ṣẹlẹ̀ ńlọrin rí kí ló ń ṣe ẹ̀ náà yé parọ́ fáwọn èèyàn náà ṣáà wà lọ́gbọ̀n mùsùlùmí wòrọ̀ 120 orí ọmọ ènìyàn rí orí èèyàn rí lẹ́lẹ́ yìí orí èèyàn rí òun rí lẹ́lẹ́ orí èèyàn òun ló páàkì sílẹ̀ lẹ́yìn kí ló wá ń sọ ṣòro pé dídìrín ni wá ní ó dà sí pé kò ṣẹlẹ̀ ńlọrin rí mo máa gbé ojú pásítọ̀ náà jáde wò pásítọ̀ ni 120 orí ọmọ ènìyàn ó dà sí pé kò ṣẹlẹ̀ ńlọrin rí kí ni òṣèlè lọ rí 120 orí ọmọ nìyàn òun rè orí èèyàn rè lẹ́lẹ̀ tó nígbà òun ń tà 120 women's call òun lè orí èèyàn kí ló wá ń sọ wo òun rè má ní kíní kan sáyẹ́dì ṣètò ló frame ẹ̀ àbúrò yẹn dàrú ni tí mo ti ń post ti pẹ́ news ló gbé náà kí ló ṣe àwọn ọlọ́pàá ló gbé jáde náà 120 orí ọmọ nìyàn 120 pastor nílọrin tí pastor fi lè ṣerú ẹ wàá máa sọ fún pápọ̀ kì í ṣe no sọ fún mi sí pápọ̀ kì í ṣe kò ṣe ìrọwọ́ àwọn àfáàrí máa ń bí májà tọ́ bọ̀ wọ́n sọ jáde pé àwọn àfọ̀ kì í ṣe o àwọn ẹlẹ́bọn nìkan ló ń ṣe lọ́rí o àwọn kírísítẹ́nì nìkan ló ń gé orí èèyàn o mùsùlùmí ò kì í ṣe pápárọ̀ o ọmọ àfáàgbà kan wọ́n kápá ti èèyàn mọ́ lọ́wọ́ bàbá ẹ̀ ti ṣaláìsí almost 5 years ago wọ́n ti ọmọ yẹn mọ́lé àti gbọ́ pọ́tẹ́ release ọmọ yẹn nílọrin kí ló ṣe àìmọye àwọn videos series of videos tí mo ní lọ́wọ́ ká máa ń play tẹ́tẹ́lẹ̀ nílọrin wọ́n wá ń parọ́ jẹ́ orí ẹ̀ pé má ní kó ṣẹlẹ̀ nílọrin láyé ẹ̀ má tó tún sọmọ́ àní ẹ̀yin ọ̀dọ́ àfá ẹ lọ jáwọ́ bí jálàbí ẹ jáwọ́ bí jálàbí kò ń ṣára Islam ẹbí jójú ti Islam ni kéèyàn máa lo pàtì èèyàn àbọ̀ ń lo pàtì ẹranko kò bá jálà ń gbà ló lò aláràámù ni fún ẹsẹ̀ oní ọjà èèyàn ò tà oní òun sọṣẹ àwúrẹ fún òun sọṣẹ ìtajà fún tààlà náà bí ṣe fún rí tó bá lè bọ́dà mú yẹ́sì àná bí ṣe fún lágbájá ó ṣe fún tàbẹ̀lú ó ṣe fún làkájọ́ nà tààlà náà bí ṣe fún rí ẹ̀yìn àfáyẹ bọ́ta ẹ ṣe fídíò pé àná bí ó ń ṣe jálàbí fún ó máa ń ṣe jálàbí fáwọn èèyàn òun náà ń gún ọṣẹ fáwọn èèyàn ẹ bọ́ta kẹsọ́ náà tó bá dé police station wàá bá àwọn ọlọ́pàá àwọn àfáà láì mọye series of police stations wàá rà àwọn àfáà bẹ́ẹ̀ tó ń mú mi kí ló dé lórí pé wọ́n gé orí èèyàn wọ́n pa èèyàn wọ́n ló fẹ́ lóyún fowó ó fẹ́ ṣọṣẹ́ ó fẹ́ ṣe kíní kan kí ló dé wọ́n ṣépè fún yín wọ́n ṣépè fún yín àfáà yẹn níbo lẹ ti lórí burúkú tẹ̀ ṣe níbo lẹ ti rí àdé pariwo ẹ̀sọ́ máa ti fẹ́ ní jálàbí tàbí àní òsì aburú bẹ́ẹ̀ àná àní gbà jálàbí táwa ń ṣe àwọn olópàtì èèyàn ọpọlọ jímèrè là ń lò ó yẹ burú pẹ̀lú ọpọlọ jímèrè tó ń lò mo ń tọ́tẹ́ ó ń ṣọṣẹ́ àwúrò ó ń ṣọṣẹ́ ìtajà níbo ló ti rí ẹ̀yin àfáà tẹ́ ẹ̀ ṣoògùn tẹ́ ẹ̀ ṣọṣẹ́ àwúrè tẹ́ ẹ̀ ṣọṣẹ́ ìtajà níbo lẹ ti rí bàbá mufti ọlọ́run àbáwá dúpẹ́ fún yín bàbá mufti ọlọ́run ní jára kì í ṣe ní ìtẹ́ ṣe fún wa yìí ẹ ṣe fúnra yín ẹ ṣe fún ara yín nìkan Islam lẹ ṣe fún ẹgbọ́n ọjà bàbá mufti wí bàbá mufti ní
àwọn wà foríjì lọ́dọ̀ Ọlọ́run ẹ̀yin náà foríjì àwọn la ilaha illa Allah ẹlòmí pẹ̀ lágbàfà kò hàn bù kò lè rẹ yí apá ẹ̀ lẹ̀ bàbá mufti wá múra wọn wá rẹ̀ yí apá wọn lẹ̀ fún àwàwò tó bá dúró wọn lé pé kí ló kàn mí pẹ̀lú yín àbẹ́yìn gẹ́gẹ́ àwọn àtúkò bí mo dúró lé lórí náà ni kí la fẹ́ ṣe sí kí la fẹ́ ṣe sí kò sí tá lè ṣe ẹjẹ àwọ fídíò wọn yẹn ẹjẹ àwọ kí bàbá mufti ẹwọ bàbá Ọlọ́run mo bẹ Ọlọ́run mo bẹ Ọlọ́run má dáṣẹ́ àfa Sùlẹ̀mọ́ Fárúkù bá mi tún àfa yìí ṣe bá sọ́dọ̀ máa jọ náà Ọlọ́run ó fa bára wọ Ọlọ́run mo fi bẹ Ọlọ́run bá mi tún àfa yìí ṣe bó ṣe wà Ọlọ́run mo bẹ Ọlọ́run jọ Ọlọ́run má jẹ pé àfa yìí báwo àwọn Sùlẹ̀mọ́ Fárúkù ṣe bọ́ ṣe bọ́sítà tí wọ́n gbìyànjú àti ṣe àtúnṣe lórí fídíò yìí ẹ máa wo iyì tó máa bá wọn nísìn iyì á máa bá wọn gan ju ìtàn sí nílẹ̀ tẹ́lẹ̀ lọ but jẹ́jẹ́ ẹ̀kọ́ ìwọ tó bá wá tún jáde kó fẹ́ máa wá àtàkì wọn ọmọ ẹ̀kọ́ ṣéèkì wa Kamilu ti jáde wọ́n ti sọ̀rọ̀ lórí ẹ̀ pé ẹni ẹ̀tọ́ máa bìrẹ̀ nínú yín kẹ́ máa wá bọ́dà kẹ́ máa wá bú àbá mufti padà àwọn wà náà ọmọ ogun náà máa bá yín jà èmi ní nọ́mbà 1 tó máa kọ́kọ́ gbógun tiẹ̀ tó ní láìkì ẹ̀ mo já ìtàn ni o mo já ìtàn pátápátá torí pé ìkànnù àwọn àfa àwa onísúnà tá bìlífù pé ó yẹ kán rẹ̀ yí apá wọn lẹ̀ tá bìlífù pé tàbá àwọn eléyìí o orí súnà ànábì náà wà tó bá ṣe nǹkan wọ́n gbọ́dọ̀ make apology ìkànnù àwọn àfa wa ó ya fọ́tò wọ́n wá pèsè àkíyèsí pé àbá yìí fọ́tò kìnnìkan ó wá ń ṣe tàwí láàtù lórí fọ́tò kó ní ọgbà yìí jọmọ́ mi ẹ má bínú kọ́nà foríjì wá ó wáyé bẹ́ẹ̀ ni ìnàlá kò fúru rọ̀ yìí ó ti tán ṣàfẹ́nu ẹlẹ́gbàá ni ó wá ní mo wá sá ọmọ yàtọ̀ fọ́tò mo ń gbọ́ mi ìwà láyè sámú ọmọ yàgbọ́ ti sẹ́ kámẹ́rà kalẹ̀ aláyé ìta ló bí ẹlẹ́jọ́ aláyé òṣìwò lòun tá ń bí ẹ wọ́n ní ó ya fọ́tò sí pé ìnàlá kò fúru rọ̀ yìí ẹ náà foríjì lọ́lọ́run mi ìrírà mi gbàlẹ̀ lọ́wọ́ wọn yìí tó kọ́lọ̀ foríjì gbogbo wa ta ló fẹ́ bí ẹlẹ́jọ́ ta ló fẹ́ máa tún bí ẹlẹ́ ta ló bí ẹlẹ́ kò máa wí wòròwòrò ta ń bí ẹ ta ló máa bí ẹlẹ́jọ́ pé nígbà o ta ló máa sọ ta ló tó bẹ̀ tó máa ní òun nígbà pé o ṣe ya fọ́tò pé àwọn nígbà pé a máa nù ẹlẹ́gbà ni ẹgbà wo ló wà fẹ́ tó ya fọ́tò kò sí tó bá jẹ́ ògbéra nìkan mọ́ nìkan lámọ̀ bóyá ó lè kò tí ẹ̀ ń kára torí àwòrán làwọn dúró lé lórí kò ń ṣe fọ́tò tí o bá láti gbé kọ́lé ó tán kó wá bọ́ta kó wá sọ pé kíní yìí ó ṣe mistake yìí ìkọ́ tó bọ́ta ọ̀dọ́ àfáàtì ẹ̀ nìyẹn ọ̀dọ́ dẹ̀ndẹ̀rẹ̀ lílẹ̀ bíbá ẹ̀ nìyẹn wà Kútùbù òun tún lọ ó lọ kúnlẹ̀ ó lọ bẹ̀rẹ̀ síwájú àfá ẹ̀ wọ́n ní Kútùbù ó lọ kúnlẹ̀ síwájú àfá ẹ̀ tó tọ́ mà ní ní ìmàlẹ́ra mi gbà ní ìwájú àfá mi mà ní tí ìbá kúnlẹ̀ iwájú wọn ẹ̀yin náà mọ̀ fáwọn àfá wa yìí wọn ọ̀rọ̀ wa wọn àti ìgbọ̀yé ó ti tọ́ táwọn máa bí ẹlẹ́jọ́ kó sẹ́ tó máa bí ẹlẹ́jọ́ níjọ́ tí mo lọ sọ tù tọ́ni kí n dọ̀bálẹ̀ fún bàbá yẹn níbẹ̀ kò sẹ́ni tó sọ̀rọ̀ yẹn jáde mi ni mo sọ jáde fúnra mi pé wọ́n fọ́ọ̀sì mi wọ́n jà wàhálà mi kì í sọ̀rọ̀ kí n dọ̀bálẹ̀ mo dẹ̀ dọ̀bálẹ̀ wọ́n wọ́ mi sílẹ̀ ẹlẹ́ báyìí wọ́n á domi sí mi lórí wọ́n tún gbẹ́sẹ̀ mi lórí èmi mo sọ ó ṣèyàn ló sọ èmi kọ́kọ́ mo fẹ́ lára mi sọ tó bá jẹ́ pé mọ́mì mi àti dáàdì mi wọn kì í ṣe onísúná ṣóńgbọ́ mi mọ́mì mi àti dáàdì mi ò ṣe onísúná débi pé tí bá wá fẹ́ kí wọn wọ́n wá dúró pé o gbọ́dọ̀ dọ̀bálẹ̀ fún mi wà láì má dọ̀bálẹ̀ fún mọ́mì mi tó bá yẹ pé dáàdì mi wọn ṣe onísúná wọ́n wá dúró pé kí n dọ̀bálẹ̀ fún wọn wà láì má dọ̀bálẹ̀ fún wọn ṣùgbọ́n mi ní ṣe fẹ́ lómi tó pẹ́ lómi tó tí o ti máa ṣe fún yẹn kò sí ìwọ kò sí nǹkan tó lè mú mi tó bá ti bá mi ní ṣe mi ní ṣe mọ́mì àti dáàdì mi nìkan ni mo lè ṣe fún torí pé máa wo gbogbo ẹ mọ́mì àti dáàdì mi tó lọ́ọ́ ló sọ pé wá wà sọ ìmọ̀ ìsáànà bí wàá lè dé ní ìsáànà n tó fà á nìyẹn pé ṣe dáadáa pẹ̀lú àwọn òbí ẹ̀ àdúgbò àkìlá òmò látàkùlá òmò ó ń fín mi ní ṣe iṣẹ́ ọ̀wọ́ láyé ọlọ́run sọ pé n tó lè mú mi tí mọ́mì àti dáàdì mi ẹbọ nìkan ni mọ́mì àti dáàdì mi lè sọ pé kí wá ṣe tí máa ti pé àpè mi ṣe ṣùgbọ́n pé ó kù tọ́ba wá fọ́ọ̀sì pé ìjọba yẹn ọgbọ́dọ̀ máa dùn wálẹ̀ fún wa ok wọ́n fọ́ọ̀sì mi ok mo ti gbọ́ mọ́mì
ṣùgbọ́n mọ́mí àti dáàdì mi wọ́n ti kú kí mọ́mí mi dẹ̀ tó kú kí dáàdì mi tó kú wọ́n ti gbọ́ tí mò ń pè ń sún náà wọ́n ti gbọ́ yé torí mi èmi ọmọ líle confam látòkè délẹ̀ confam mi ọmọ líle ni mí mo wá jí padà mo wá jẹ́ jẹ́ pé màmá máa sáré lọlé láti mo yí padà tán mo máa sáré lọlé èmi máa wá láta agége máa wá bá mọ́mí mi pọn mi Lagos Island dúrọ́ọ̀mù bíi 6 sí 7 ló wà lókè àbí 8 ló wà lókè ilé wa mo máa pọn mi látàlẹ́ títí ìdájí ni màá lọ bá wọn pọ́n sókè inú mọ́mí mi àti dáàdì mi dùn sí mi ni pé ọmọ yìí ọlọ́mọ ṣàbà fún ẹ lálùbáríkà pé wọ́n bí máa ń ṣe òṣìṣẹ́ èmi máa gbé kẹ́jì tó ẹgbẹ́ tó bá gbé méjì máa fà báyìí máa gbé lọ sókè kẹrin òkè karùn máa lọ máa dà síbẹ̀ fún wọn tí bá ti dà máa tún padà wá sálẹ̀ máa tún máa pọ́n máa lọ máa lọ tómi yẹn bá ti bẹ̀rẹ̀ tán tí bá ti pọ́n tán ìdájí mo tún ti sá lọ lé kéwù máa sọ fún mọ́mí mi àti dáàdì mi pé mọ́mí tómi yìí bá ti fẹ́ tán tó bá ti fẹ́ bá ti kú dúrọ́ọ̀mù méjì ẹ̀ ti pè mí òkè tí máa sáré bọ̀ o wọn á lókè àwọn ti gbọ́ máa wá sáré wá àti ọ̀dà wọn pọn mi tí bá ní mọ́mí mi lọ́lẹ̀ kí wọ́n mọ́mí kí má bàbá wálẹ̀ máa sáré so mọ́ wọn dáàdì mo ti so mọ́ wọn ìdọ̀bálẹ̀ mo ti gbé ìdọ̀bálẹ̀ sẹ́gbẹ̀ ọ̀rọ̀ pọ̀pọ̀ ẹ̀rásà síbẹ̀ mo ti so mọ́ wọn understanding àwọn àbí big system yẹn gbàdí mo dé láti London mọ́mí ní ìdọ̀bálẹ̀ mo so mọ́ wọn ni pẹ́m sáyìn ní dùn kíní kan ọ̀rọ̀ pé ìdọ̀bálẹ̀ àti ọ̀sẹ̀gbẹ̀ àti ọ̀sẹ̀gbẹ̀ mo ti fi ikọ̀ ni mo fi páàsì ìdọ̀bálẹ̀ sẹ́gbẹ̀ mo fi núdúdù mo fi mú ìdọ̀bálẹ̀ mo fi gbé sẹ́gbẹ̀ mú kù ní ẹ àwọn bí àwọn abẹ́sẹ̀ ọmọ ẹgbẹ́ gbígbà wà lẹ́yìn náà kọ́lá ni wà ní lẹ́yìn ń fi àtẹ̀yìn ọmọ jẹ́ pé ẹ ṣe sú àwọn òbí wáyé lákàrà mi kò ní dáa fún ọ̀nà oníṣòrí ọlọ́run tó ṣe àmì sí pé oníṣòrí òbí ẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ oníṣòrí ó ṣàbí òun gbòbí ẹlẹ́nu ó ṣe sú àwọn òbí ẹ̀ oníṣòrí kí ló wí oníṣòrí o gbọ́dọ̀ gbọ́dọ̀ fún mi ẹlẹ́nu so kútùbù wa lọ kúnlẹ̀ ó lọ bẹ̀rẹ̀ síwájú àfa ẹ̀ kàkà kó pọ̀ àtàkùn sí pé àwọn àfa wa yóò ti gbọ́ yé ni ọlọ́wọ́ bá wa tọ́ wọn sọ́nà ìgbà tí mo lọ bẹ̀ mo bẹ̀rẹ̀ báyìí tí mo fi ń bẹ̀bẹ̀ ni tí mo fi ń bá wọn sọ̀rọ̀ ni tí mo fi ń bẹ̀bẹ̀ lọ́wọ́ wọn ni ta ló fẹ́ nà ẹ̀ mo fẹ́ lọ sọ́dọ̀ Aláàfin Ọ̀yọ́ ni wọ́n ní mo fẹ́ lọ kí Aláàfin Ọ̀yọ́ mo sọ Aláàfin Ọ̀yọ́ èmi ò dọ̀bálẹ̀ mo bá àbá sọ mo sọ fún bàbá tó tọrọ wa èmi ò dọ̀bálẹ̀ mi ò ní dọ̀bálẹ̀ mo dìde sọ katigaru ni katigaru mo ní mi ò ní dọ̀bálẹ̀ katigaru mo ní mi ò dọ̀bálẹ̀ mi ò ní dọ̀bálẹ̀ máa dúró kí wọ́n báyìí máa nà wọ́n báyìí tí ó bá jẹ́ ẹ̀rọ ìfìmílẹ̀ kì í dúró lórí ọ̀nà mo tún sọ lórí program kan ní kí wá bọ̀ tí mi ní dọ̀bálẹ̀ tó tọ́ ní mi ní dọ̀bálẹ̀ láíláí tó tọ́ torí mi ò retí oore lọ́wọ́ ẹni bọ̀dì tó lọ́rọ̀ so kọ́lọ̀ ń jọ máṣá ìṣíjú àná wà gbogbo ẹ̀yin ọ̀dọ́ àfa ẹ jẹ́ ká appreciate ti Sheikh wa Sulaiman Farouk tán ṣe ká lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún wọn ká bá wọn dúpẹ́ fún Ọlọ́run ká tún wá máa ṣàdúrà fún bàbá wọn bá lọ́rin pé bàbá wọn bá lọ́rin ẹ kú oríire bàbá wọn bá lọ́rin ló kú oríire olólòdò àgbélóye ṣé èmi ló kó lólòdò ẹwọ bọ́bọ́ àwọn bàbá bí ẹni wọ̀yọ̀ ló kó lólòdò àwọn bàbá bí ẹni wọ̀yọ̀ olódi satellite méjì ẹni ò jẹ̀bi o àwọn bàbá bí ẹni wọ̀yọ̀ ló tún wá bú mi èké ni o àwọn bàbá bí ẹni wọ̀yọ̀ ló tún wá bú mi èké owó bàbá bí ẹni wọ̀yọ̀ àwọn ológun mi ò jẹ̀bi o òun ló kọ́kọ́ pè mí pé ẹwọ rúgbọ́n wèrè nísìnyí o tún pè mí lólòdò àwọn bàbá bí ẹni wọ̀yọ̀ ó bá dùn ẹ́ gan báwọ̀ rí wàá bẹ̀ gbé mọ́tò ẹ̀sìn àwọn bàbá bí ẹni wọ̀yọ̀ mi ní blọ́ọ̀kì ọkọ̀ mọ́tò ọkọ̀ mi ní blọ́ọ̀kì àwọn bàbá bí ẹni kí ni o bí ẹni wọ̀yọ̀ tí wọ́n sára tí kọ̀ọ̀bá bọ́ta kò ní òun fi èébú ara búyàn ó takò Islam òun ṣe máa sọ fún mi pé ẹwọ rúgbọ́n wèrè ní ẹlẹ́bọ̀tà ní akéde kan tó kọ̀ rí ẹ̀ ò pé kó ṣì lọ ẹjọ́ pílẹ̀sì fídíò Sheikh wa Sulaiman Farouk kí n tó pojú ètò dé Bismillah. Bẹ́ẹ̀ni ọba jẹ́ èèyàn yóò jẹ́ èèyàn séèyàn kágé tí sàásùn ni gbogbo àwọn tí dé èèyàn ọ̀pọ̀lọpọ̀ bí ọ̀tí ẹ̀ jẹ́ gbogbo ìtẹ̀tẹ̀ nìkan má lè ga ni tí ọba jẹ́ gbogbo ń kárùkù náà jẹ́ inú ẹmọ tẹ̀sí bí n bá wá ṣẹlẹ̀ wọ́n ní àsìsọ kò tó àsìgbọ́ pé Ọlọ́run má jẹ́ ká sì sọ Ọlọ́run má jẹ́ kí ẹ̀sìn wọ́n sì wá gbọ́ bí n bá wá ṣẹlẹ̀ táwọn bá wá rí táwọn mú bẹ̀ lọ́wọ́ wọ́n ní ẹ̀yìn ọba dé fílẹ̀ àfáà wà tó dààmú bẹ́ẹ̀ ní ọba jẹ́ èèyàn láyé yọ jẹ èèyàn bí wọ́n bá fẹ́ yọ kẹ́yìn sọ́lọ́run ọ̀rọ̀
àtúnwájáde àtúnsọ ẹni bẹ́ẹ̀ náà pọ̀ ọ̀rẹ́ àmọ́kù nǹkan mi jẹ́ gbogbo ẹ̀yìn tí ló bá ń bí o tọ́ pé èmi náà lẹ́ ń gbìjà yí pé àgbàfẹ́ẹ̀sì kò yẹ kó wí bẹ́ẹ̀ ibi àgbàfẹ́ẹ̀sì o kò yẹ ká àgbàfẹ́ẹ̀sì kó wí adúrú tó tó léyìí mo á sọ fún yín lónìí èmi náà mo tún bá yín sọ̀rọ̀ yí pé èyí tí mo wí sẹ́ mo á tẹ̀lé yí pé kò lọ bẹ́ẹ̀ mo kò jẹ èyí tó bá jẹ́ sẹ́ Ọlọ́run foríjì mi èyí tí bá ń bí ẹ̀yìn náà ẹ foríjì mi ẹ jára nǹkan mi ẹ jára nǹkan mi. sọtíbá Sheikh Sulaiman Faruq sọ pé bàbá mufti wọ́n ní kọ́nà foríjà wọn gbogbo ètò ẹ̀yin náà tẹ́ ẹ̀yin náà torí tàwọn lẹ́sẹ̀ àwọn orí lẹ́bí ṣe fáwọn ókè ẹ̀yin náà má bínú kí ló tún kú tó fẹ́ kò tí sọ dáadáa mi ti gbọ́ lẹ́nu ẹ̀ṣá ìkan ọ̀fọ́nù kan ó ní ìgbéraga ló ti sọ mo ní ìgbéraga ló ti sọ mo ní kí wọ́n bá lè sọ orí ẹ̀ ò pé ṣé àní ẹ fi awòbàdàn bí ẹni wọ̀yọ́ lẹ̀ ẹ fi awòbàdàn bí ẹni wọ̀yọ́ lẹ̀ báwo lè fẹ́ kó báwo lè irú àwọn eléyìí sì irú ìgbèrè awòbàdàn bí ẹni wọ̀yọ́ yìí ń tán fẹ́ ni pé abáṣọ ẹ̀gbọ́n Faruq wọ́n gbọ́dọ̀ pa ni àpẹẹrẹ ní ṣé bọ́lá òun ṣe ọ̀pẹ́ẹ̀tì nìyẹn ṣé ìṣe Ọlọ́run ní ìtẹ́yìn ṣe yẹn ẹ̀yin wèrè Salafi 1990 torí ara wọn ni mo mọ̀ dáadáa lára ọmọ gúús lára ọmọ gúús tó ń tẹ̀lé àwọn wèrè yẹn ni ara ọmọ gúús ni ara àwọn ọ̀fọ́nú dọ̀gọ̀dọ̀ tó ń tẹ̀lé àwọn òpònú yẹn ni kí ló expect ká fásitì ẹ̀mọ́ Faruq ṣe Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ pé kan túbà wọ́n lè ti túbà àbọ̀ mọ̀ báyà kúránì lọ sọ innal ladhina yaktumuna ma anzalna minal bayyinati wal huda min ba'di ma bayyanahu lin-nasi fil kitab ulaika yal'anuhumullahu wa yal'anuhumul la'inun illa man taba wa aslahu wa bayyana fa ulaika atubu alayhim wa ana tawwabur rahim innal ladhina kafaru wa matu wa hum kuffarun ulaika alayhim la'natullahi wal malaikati wan nasi ajma'in khalidina fiha la yukhaffafu 'anhum min al-'adhab wa lahum yunsarun ala inna alladhina yaktumuna ma anzalna min al-bayyinati wal huda Ọlọ́run àwọn tí pa ti fododo wọn tó wá fi òdodo sábẹ́ àwọn sọ ẹ bá àwọn afa yín gan àwọn dòkúrù yín jakujaku wọ́n ti mọ̀ bá sọ̀rọ̀ ẹ̀mọ́ Faruq sọ̀rọ̀ yìí ti pẹ́ wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀rì èmi ni mo kọ́kọ́ sọ tí mo kọ́kọ́ tákù àfàsọ̀rọ̀ ẹ̀mọ́ Faruq lórí ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tó sọ yìí bó làwọn afa yín wà gbà yẹn òpònú ọ̀dẹ̀ àwọn bàdọ̀ bí ẹni wọ́n mú sí àwọn bàdọ̀ bí ẹni wọ́n mú sí wọ́n ló gbórúkọ fúnra o àwọn bàdọ̀ bí ẹni ẹni Salafi 1990 jẹ́ blọọkì ẹ̀ mú àlè wèrè kan tó wá bẹ̀ gbòmí ó ní sí tù jẹ́ blọọkì wọ́n ti blọọkì ọmọ àlè àwọn bàdọ̀ bí ẹni wọ́n mú sí Ọlọ́run ní alladhina yaktumuna ma anzalna minal bayyinati wal huda àwọn àwọn jẹ́ pàdé fòdodo tó wọ́n fi òdodo sábẹ́ àwọn sọ tó wọ́n lè sọ òdodo wọ́n á yẹ òdodo gbogbo ntí ẹ̀kọ́ sọ pé eléyìí lọ́nà eléyìí ọ̀ṣọ́ ọ̀nà ẹ má ṣe bọ́ o ẹ má kẹ́yìn sọ lọ́wọ́ o ẹ má jẹ́yàn kó tó pa ẹ̀jẹ̀yàn o tí ẹ̀kọ́ sọ jáde tó sọ jáde tẹ́ pé nǹkan mi ni wọ́n ń sọ tẹ́ pé gbogbo tó lọ́ọ́ jẹ́ kọ́ sọ ọ́n àìdí nǹkan mi náà ń sọ innal ladhina yaktumuna ma anzalna minal bayyinati wal huda àti tọ́sọ́nà Ọlọ́run wọn fi wọn àwọn èèyàn pélé lọ́nà min ba'di ma bayyanahu lin-nasi fil kitab ulaika yal'anuhumullahu wa yal'anuhumul la'inun Ọlọ́run ní ulaika yal'anuhumullahu àwọn yẹn làwọn lọ́wọ́ ní tí ó dáa fún ó dà fún mo káyà yẹn dáadáa tẹ́lẹ̀ ulaika yal'anuhumullahu àwọn yẹn làwọn lọ́wọ́ ní tí ó dáa fún wa yal'anuhumul la'inun àìní dáa fún gbogbo àwọn tó ń ṣépè wọn tó máa ṣépè lé wọn olórí burúkú ni ẹ wọn háìdì òdodo sódodo Ọlọ́run ńlá máa ń tábà fẹ́ tó bá túbá nù wọn wàá sí làwù tó wá ṣe àtúnṣe làfà Sulaiman Faruq ṣe ni bàbá mufti òun náà ṣe àtúnṣe ni bàbá mufti ṣe yó ńlá máa ń tábà àfẹ́ tó bá túbá nù wọn wàá sí làwù tó wá ṣàtúnṣe wà bá yanu tó fi wọ̀n pé táwọn sọ nìyẹn àwọn lè ti ṣàtúnṣe ẹ̀ pé lórí pé kí ká máa jẹyàn ká tó jẹyàn ká kẹ̀yìn sọ́lọ́hún ká bá wọ́wọ́ ká bá lówó ká bá kọjú sọ́lọ́hún gbogbo táwọn sọ yẹn wọ́n kò jẹ ìsọkúsọ ni wọ́n ti kó jẹ kí ló kù tó tún fẹ́ wàá sí làwù wà bá yanu tó tún wá fún wọn pé yẹ́sì táwọn sọ rèé ṣèbí tá à ń pariwo ti pẹ́ nìyẹn ẹ̀yin òpònú ọ̀jẹ̀ 1990 ọ̀fọ́ fún gbé mu àwòbàdàn bí ẹni wo pangúfò ní pàn Ọlọ́run ní wùlá ìkàkà tó wá ti wá túbá ìlànà tábà wá sí làwọn àbáyá tó wá fi wọ́n pé lẹ́nu
fáwọn láyìíká tó wà lé àwọn èèyàn máa gbá túbà wọn wọn á náà ta wà lọ yìí ṣé o gbọ́yé ni sórí yẹn ò pé ni sórí yín dàrú ni. ọlọ́run ní ẹlẹ́dín náà káfàrú àmọ́ túbà wọn kò fáàrù ọlọ́run ní àwọn ẹ̀jẹ̀ kó wọ́n ṣá ìgbàgbọ́ kàkà kó tó sọ ìsọkúsọ tó sọ tó yẹ kó jẹ wọn ò kó jẹ wọn máa kú sórí ẹ̀ ọlọ́run ní láyìíká lé ìlànà tó láyè àwọn yẹn làwọn ọlọ́run ọba máa ṣiṣẹ́ pé kò lè dà fún wọn kò láyìíká tì àwọn mọ̀lẹ́kà náà máa ṣiṣẹ́ pé kò lè dà fún wọn náà sì àdùmọ̀ yìí àpapọ̀ àwọn èèyàn náà ti máa ṣiṣẹ́ pé kò lè dà fún ọlọ́wọ́ ní họ́ọ̀lì náà fi yá a máa bá gbére láàyò ká fọ́fù adéwòmúlẹ̀ àṣà àwọn ọlọ́wọ́ ò ní ṣe ìyá yẹn ní lighting fún àníṣe bẹ́ndẹ́rẹ́ fún wàhálà olùsọ̀rọ̀ kò tó wá lárùn ṣe kọ̀ọ̀kan àbá bàbá wa mufti dúpẹ́ fọlọ́run bàbá wa mufti abayin dúpẹ́ fọlọ́run abayin dúpẹ́ fọlọ́run abayin dúpẹ́ fọlọ́run abayin dúpẹ́ fọlọ́run alihamudulilayi rabbil alamin bàbá mufti inú wa dùn sí yín àfáà ṣe kàmínú wọ́n náà bá dé láti London àwọn bọ̀ wá kì í kó tó di pé wọ́n dé èmi gbọ́ngbọ́n bọ̀ wá kì í èmi gbọ́ngbọ́n mò ń bọ̀ láti wá kì í ó yẹ kí n ti wá kì í ti pẹ́ ẹlòmíràn bá wọn ti lọ rí àfàsùlà ìwọ́n Faruq rí wallahi tallahi summa billahi lẹ́sí láàyè láàyè láwùwà mi ò rí wọn rí báyìí fast mi ò lọ kí wọn rí fala amatullahi alárìkàsíbí mi ò dọ́dọ̀ wọn rí mo máa ń gbàjọ́ iwájú ọ̀dọ̀ wọn kọjá tó pé mọ́sìkì wa tó wà lákùnfè tí bá ń lọ ọbẹ̀ mo máa ń gbàdẹ̀ wọ́n máa tẹnu kọjá lórí bíríjì ọ̀dọ̀ wọn kọjá lórí píàn mi ò yá rí mi ò yá kí wọ́n rí ṣùgbọ́n mo mọ̀dọ́ wọn láṣẹ ọlọ́kùnrin lọ́wọ́ kí ṣe pa Sulaiman Faruq inú mi dùn pé àfáwà dr Alifulani ọlọ́wọ́ ní dáná kì í láíláí ọlọ́wọ́ ní we be expecting you àbúrò mi tẹ̀lé inshallah ọlọ́wọ́ ṣe rọrùn Sheikh wa Sulaiman Faruq adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín gbogbo àwọn nǹkan tó kù Sheikh wa Sulaiman Faruq ẹ wá jọ mo fọlọ́ bẹ̀ yín mo fà ní kó ọlọ́run fi bẹ̀ yín mo fi jẹ́kọ̀ọ́ sọ ọlọ́run bẹ̀ yín ẹ bá wa gbógun ti jálàbí ó wá kó ogun jálàbí ẹ bá wa máa sọ ẹ bá wa pariwo sí ẹjọ́ Sheikh wa Sulaiman Faruq ẹ bá wa sọ àwọn ọ̀dọ́ yìí wọ́n ti fi ń bà sílámù jẹ́ wọ́n fi ń bojú sílámù jẹ́ àwọn bàlọ́ bí ẹni wọ̀nyí ó tún ti bú mi àwọn bàbá bí ẹni wọ̀yọ̀ ó dùn ìpè yìí o ìdè pé yìí o ìdè pé yìí o ìdè pé àwọn bàbá bí ẹni wọ̀yọ̀ ó dùn fi blọọkì ẹ̀ máa kọ́mẹ̀ntì lọ tí bá parí program máa wá blọọkì mi kò tí yà ìdè pé yìí o ìdè pé yìí o ṣé kí n máa bá bàbá ẹ̀rọ Faruq jà ní àbí tẹ fẹ́ ni pé kí n máa bú wọn pé n dábàá yìí kọ kíní kan kí n máa bú wọn àbí orí yóò pè èèyàn ti túbá ṣé kí n máa bá wọn jà lọ orí yín ó pè ẹ ní wisdom àwọn àfáà yín àwọn dókítà yín tó ń gbé fáwọn àmì pépà àwọn ọmọ gbogbo àfáà yín àwọn dókítà yín àwọn tó gba àwọn dókítà yín àwọn dàkátìrà yín lẹ́jọ́ ń ṣòṣì wọn ní làákàyè wọn kọ́ yín lẹ́kọ̀ọ́ pé òṣì làwọn ń ṣe tó bá yẹ kọ́ yín lẹ́kọ̀ọ́ pé òṣì làwọn ń ṣe ni ó yẹ kọ́ yín lẹ́kọ̀ọ́ pé béèyàn ṣe ń lo wisdom fi bárò àwọn èèyàn báyìí lò alóòdù wa lo wisdom ni kò lo wèrè tẹ́yìn lò yìí nígbà tá a ti bá wọn sọ tọ́lọ̀ ti ń rí bákan àwa lo wisdom àwa fara balẹ̀ pẹ̀lú wọn bọ́sì báyé ṣe rí nìyẹn kọ́lọ̀ máṣá ìṣe rọrùn fún wa ọlọ́run máṣá ìjọnu sí wa bàbá mufti akínyín púpọ̀ akí bàbá ọba àlú lọrin bàbá ọba àlú lọrin inú wa dùn fún ẹ̀ńtẹ́ di joyè nísìnyí ọkọ̀ wa balẹ̀ báyìí ìyẹn tó lè tẹ ìfẹ́ inú tiẹ̀ mọ́lẹ̀ irú ẹni bẹ́ẹ̀ gbọ̀ngàn ló yẹ lóye ọlọ́run abayín dúpẹ́ bàbá ọba lọrin abayín dúpẹ́ ojú òtì ọlọ́run abayín dúpẹ́ bàbá mufti o pẹ́ dúdú sí bàbá ọba lórí abayín dúpẹ́ ọlọ́run wà ní dúdú tì láíláí ọlá yìí ti tóbi ọlọ́run ọlá yìí àánú ọlọ́run ọlá yìí tóbi ọlọ́run ọlá àánú ọlọ́run àdúpẹ́ púpọ̀ gbogbo ẹ̀yin ọ̀dọ́ ọlọ́run tẹ́ ṣe jálàbí ẹja wọn bẹ́ẹ̀ àwọn oníyé pariwo jálàbí ò dáa torí pé ànábì mọ̀ ọmọ òkè ń ṣoní jálàbí subhanaka allahumma abihamdik wa nashhadu an la ilaha illa anta wa nastaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Àròyé TV rèé ẹ láìkì ẹ sọ̀scribe kẹ́ ẹ sì máa fọ́lọ̀. Òkè la wà téńté.